àṣekù àyájọ́ olólùfẹ́ báwo ni ó ṣe lọ lọ́dọ̀ tí lónìí wọ́n máa sọ ìdáhùn sí ìwé tí mo kà ní ọ̀sẹ̀ tó kọjá. Mo bèèrè wípé kí ni àkọlé ìwé ọ̀hún, ta ló kọ, ojú ewé wo ni mo kà síta. Ìwé ọ̀hún rèé lọ́wọ́ mi. Mo sì lérò wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ ìwé yìí àmọ́ kò sẹ́ni tó gba ìbéèrè tí mo béèrè. Àkọlé ìwé náà ni ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ látọwọ́ D.O. Fágúnwà. Ojú ewé tí mo kà síta ni ojú ewé 46. Ẹ mọ ọgbọ́n ṣé báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó dùn mí pé ìyàwó mi ṣe báyìí lọ. Mo sì lọ sí ibùdó lọ́hùn, mo kó gbogbo dúkìá mi tí mo ti ní láti ìgbà mo ti ṣìnà sí ìgbẹ́ yìí. Mo sì padà sí abúlé àwọn ẹ̀gbọ́n mi. Láti ibẹ̀ ni mo sì ti padà wá sí ilé. Báyìí ni ìtàn ìgbà kejì tí mo lọ sínú igbó kúkúrú ní parí. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ lónìí àní mo béèrè ohun tá à ń béèrè. Ohun tí mo béèrè lénìí yàtọ̀. Ìwé Yorùbá wo lẹ kà tó dùn mọ́ yín jù? Ó lè jẹ́ ìwé ọwọ́ mi yìí, ó sì lè jẹ́ onírúurú ìwé Yorùbá. Ẹ dákun ẹ jẹ́ ká mọ̀. Ẹ sọ sí abala àríwísí. Ẹ má gbàgbé bá a ti mọ̀ ń ṣe wípé ẹ ní láti fi fọ́nrán yìí ṣọwọ́ sí àwọn olólùfẹ́ èdè àti àṣà Yorùbá. Orúkọ mi ò ní padà, Àmọ̀kẹ́ ọmọ bàbá abílẹ̀ onílù Àyàkọ́láwọlé l'Ògbómọ̀ṣọ́. Ó tún lọ́sẹ̀ tó ń bọ̀ kí Olódùmarè má pàtó mi wá. Ire o, ire ni tiwa.